Sheikh Adamu ní tó bá ṣe bá ní ó sa ìmoore fún jami àtọkọ ní kéwúnu ó ṣẹ̀san oore. Naam, ẹlẹ́ẹ̀kejì ní hukuma ìjọba ìlú rẹ̀ ó gbọ́dọ̀ fi kéwú rẹ̀ ó gbọ́dọ̀ fi bíúdì ìjọba ìlú ni má fi da ìjọba ìlú wó má jẹ́ ó jẹ́wọ́ ló máa fi mímọ̀ rẹ̀ ló máa fi da ìlú rú. Bàbá ti sọ yín kalẹ̀ èyí ń bẹ nínú ọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ la sọ kalẹ̀ sí Salahul umma òun bẹ ń bi tíra tí bàbá pè ní adínú nasiha ibẹ̀ lẹ́ti bá yín lẹ́ti bá ilé ìta fẹ́ wí. Bàbá ní salahul umma bistiqamatil ulama ẹwọ nǹkan salahul umma bistiqamatil ulama nation al-umma ìjọ society in tó lè mú society dá bistiqamatil ulama. Mọ̀lánà ló sọ bẹ́ẹ̀ Sheikh Adamu ló sọ bẹ́ẹ̀ òun ni kí àwọn àfà ó wà just wọn dúró dédé pẹ̀lú Ọlọ́run wọn dúró pẹ̀lú ànábì wọn dúró pẹ̀lú òfin Ọlọ́run àtòfin ànábì àtòfin Islam wọn má yẹ kó mẹ́ kó má tán ṣe kó sì dó lọ́fíìsì Ọlọ́run kó má kó mẹ́ máa lè ranjú sọ́fíìsì ọlọ́fíìsì. La shakka fi anna ulama al-islam kó má lè ganu ẹwọn kan ṣe náà ṣe Adamu yìí ọ̀rọ̀ ganu wọn ṣe Adamu sọ yìí. Salahul umma ètò lè mú society Islamu tí ó fi níyì tí ó fi dá wọn ni káwọn àfọ òdúró láàyè wọn kọ́ mọ́ ganu. Ṣé Adamu náà ṣe Adamu sọ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n máa bá ọ lọ́fíìsì yìí tẹ́ ẹ wà ẹ má lọ bá ọ́fíìsì tiwọn ní Salahul umma ó fi wà. Mọ̀lánà ṣe Adamu ti sọ kalẹ̀ ráàyè wọn nù ni. La shakka àwọn èyí ka tí a ṣe Adamu ni tó yẹ kí ẹ bá ń ka tí a ṣe Adamu yìí ó bíúdì ìlú yìí tí ìlú kan ò ní tó àmọ́ ò ní kà wọ́n sì máa fọ́n bú. Naam. La shakka fi anna ulama al-islam ṣe Adamu ní kò sí iyèméjì wípé àwọn àfa Islam hum kulubul ummatil islamiyya nabidha àwọn ní ọkàn gbogbo ìjọ mùsùlùmí àwọn àfà àwa ní ọkàn kọlbù àwa ní ọkàn gbogbo tí ń jẹ́ àfà mùsùlùmí pátá àwa lọ́kàn wọn tọ́kàn báyìí ti bàjẹ́ lára gbogbo ara ti bàjẹ́ táwọn àfà bá ti bàjẹ́ gbogbo ìlú ti bàjẹ́ ní ìṣòro àwọn àfà ti bàjẹ́. Wa idha ma salahu ìwọ̀n ń pa mílẹ̀kún fẹ́yìn tẹ́ ń kéwú lọ́wọ́ nísìn àwọn tá ti ké ti wá lánàá gbogbo ẹ̀ ló bàjẹ́ yìí ẹ̀yin tẹ́ wọ́n bọ̀ ńkọ́ kílẹ̀ yóò dé bá ẹ wo dáadáa tá a dé bá táwọn bàbá Sheikh Adamu àtàwọn àfáà tí wọ́n jọ lògbà dáadáa tá a dé bá abá gbogbo dáadáa ọ̀hún jẹ́ abá jẹ́ fẹ́yìn tẹ́ ń bọ̀ wá lọ́la abá òní jẹ́ abá ìjà àfáà jẹ́ abá kéwú jẹ́ abá mímọ̀ jẹ́ abá ìsìlámù jẹ́ fẹ́yìn tẹ́ ń kéwú lọ́wọ́ tẹ́ ń bọ̀ wá lọ́la kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dẹni ọba sírọ́ọ̀sì nínú yín o tọ́ba sírọ́ọ̀sì nínú yín tó ẹ pé wọ́n fẹ́ lo kéwù yìí fún ẹ̀sìn ni kò sí bẹ́ẹ̀ ṣe dàfà ẹ ṣe pèlè àwọn àfáà tí ń bẹ lónìí àṣírí wọ́n sọ fún yín ẹ pè mo wí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń kéwù lọ́wọ́ ń lé kéwù lónìí tẹ́ wà ń lé kéwù lónìí tẹ́ ẹ ti dàfà tọ́ba yẹ pé ń tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ kéwù irú Sheikh Adamu lẹ wò pé ẹ fẹ́ jọ ẹ wá dàfà tán àwa tẹ́ ẹ wá bá rè tá à ń lò ní lọ́wọ́ àwa tẹ́ ẹ bá rè bí ayé ti rí àti bó ti rí ẹ ṣe pè láwa tá à ń lò ní pé gbogbo táwọn Sheikh Adamu sì ṣe ẹ ti dàrú bàbá wọn ti ń tó bọ̀ wá ẹsẹ̀ ó sì tó gbúdá kẹsì dàrú kí la fi dàrú owó ìjọ tí àwọn àáfàá ti dà ìfá ti gbogbo ẹ̀mí síbi owó ní gbogbo ọmọ kéwu kó wá náà ti ń darí ẹ̀mí síbi owó bàbá yìí ti sọ lẹ́ẹ̀kan wípé ọmọ dìde lábẹ́ ẹni tó bá tọ́ yóò lóun fẹ́ jọ ẹni tí ọtọ́ òun ni kí ìfàmọ́ yẹ kónú lè mọ̀rọ̀ bí kónú lè mọ̀rọ̀ bá ṣètò stand ní bàbá yìí sọ ma salahu tí àwọn àáfàá bá ti wá dáa gbogbo society Islam ọ̀dà pátá. Wa idha fasadu táwọn àfáà bá ti bàjẹ́ fasadatil ummatu gbogbo society Islam ni ó bàjẹ́. Naam. Wa mithluhum li hukumati wa masaluhum example wọn li hukumati dinillah níbi ẹ̀wọ̀n kan example àwọn àfáà al-Allamatu Sudani Maulana Sheikh Adam tá àfáà kan ò tó ṣáájú ẹ̀ tá àfáà kan ò sì tó ńgbà tí ń bẹ tá àfáà kan ò sì lè tó yóò ta kò gbé ó ṣe láàfáà kan ò lè tó ṣé ìwọ ló tó ṣé ń gbà aláàfáà kan ò lè tó ṣé ìwọ ló tó ọ̀dà tí wọ́n fi tó sọ tó èfo kí ló ti dá sí society
kí ló ti dá sí umma yìí tá ń kọrú èyí rí nù náà rẹ irú ìta nǹka yìí ńgbà tí ń sọ ní sí pé ọ̀tẹ́ni tí ó tó ń bínú nísìn tá ń kọrú èyí rí inú fámìlì tiẹ̀ tó ti sọ̀rọ̀ yìí kalẹ̀ ó sì ń bínú wèrè agídí inú ẹ̀tanú agídí inú agídí ọ̀hún náà ni òjé ìyàwó rẹ̀ ọgbọ̀ láàfáà tí ojú òdìdénú kí lè bú mẹ́rin sí àní òsìrú bàbá yẹ alọ́lọ́run irú eléyìí ọtí ọlọ́run ti fún wa náà ẹ̀yìn ti sàbòsí fún ẹ sàbòsí fún náà múrù rẹ̀ jáde nínú fámílì ẹ múrù ẹ̀ jáde lú ẹ wá múrù ẹ̀ jáde Nàìjíríà tò níta ń lò lọ́wọ́ yìí bẹ́ẹ̀ bí gúgù kò ní rí ẹbí gúgù o lè ríru Sheikh Adam bó ti lo ayé rẹ̀ ọjà àfà onímímọ̀ kọ̀ wá dá sí ọ̀rọ̀ àdáadà ayé ó sì dúó bẹ̀ lérí ẹ̀ ó sì fi lọ ó píọ̀ wáyé Sheikh Adam wọ́n píọ̀ ńgbà tán lo ayé ó kú ó píọ̀ wọ́n fún wọn gbówó fún wọn dá padà wọ́n gbé mọ́tò fún ọdá padà olóhun ọ̀fẹ́ ọwọ́ á kú èèyàn ńlá àlú odidi Abíọ́lá ọwọ́ á gbé òkú Sheikh Adam ìwọ́n ń dàmú ní sefiri jẹ́gán ó gbé òkú Sheikh Adam kún àwọn tí wọ́n gbé ọjọ́ gbé Sheikh Adam lọ sàárè àfáà òní òkú wọn tí olóṣèlú tó téèyàn ńlá kan lu gbókù rẹ̀ kínú kọ́lá ṣe àmọ̀nà níwé ìjọ́ kejì náà wà bí ìjọ́ kẹta àbí wọ́n pàdé sàrá àtàn torí pé àwọn yìí wọ́n ti rí pé àwọn eléyìí ọ̀wọ́ ayé àwọn ẹni ayé ẹ̀wọ̀n nǹkan wọ́n wá fi gbogbo ayé wọn wọ́n wá fi sìn wọn. wà mathalu àfáà ń sójà rí àfáà yìí. li hukumati dinillah kamithli police. agídí tí òjò gbádùn nánu ọ̀ọ́mà kéwù rẹ̀ ò jiná ilé kéwù tó ọlọ́run gan kò lójútùú kò yí ọmọ tá ń wí bá a sọ kò yí nísìn lágídí fàkínáàbì jálíkà ń jà fáwùtà mọ́ àlìmọ̀n wọ́n bá yẹ pá wà tá àwọn àyí lọ́ọ̀bà tún wá sí òmùgọ̀ sí àìmọ̀kan rẹ̀ máa rán pẹ̀lú àìmọ̀kan rẹ̀ lákùn sọ àfà. wà mathaluhum li hukumati dinillah. àpèjúwe àwọn àfà bí ṣe Ádámù ti wínú nínú ìjọba ẹ̀sìn. kamathali police. ó dàbí àpèjúwe police. li hukumati dunyana. inú ìjọba tayé tà ń lò. yashuddu amna. òun ní ń bá wa dáàbò bo ìlú àwọn àfà ní ń dáàbò bo ìjọba ẹ̀sìn. wa yastatibu salam fil mujtama'i. ẹ wo tashbihu tó lágbára tashbihu baligh التشبيه البليغ من علامة الإلوري علامة السوداني وصلوا يعني أقول شيء Sheikh Adam ní àpèjúwe àwa àfà nínú àlùmọ̀ inú Islam àwa àfẹ́sìn àpèjúwe wa adàgẹ́ bí àpèjúwe ọlọ́pàá tí ń mú ààbò ìfọ̀kànbalẹ̀ wọnú ìlú. إذا أخلصت الشرطة في المحافظة على القانون. tí ọlọ́pàá bá ti lè gbé òfin ró tán pè lágbófinró tó bá gbófin ró lérí ara rẹ̀ tóun gangan òrùfin tí ọ̀fà gbó òun ní ọmọ àmúgbó òun náà ní ọmọ lọ́tí òun náà ní mú olè òun náà ní ó mú ẹni tí ń gbowó ẹ̀yìn òun náà ní gbogbo ẹ̀ tóun gan ọba wa mutí tí ò gbowó ẹ̀yìn tí ò jalè tí ò ṣe gbogbo ẹ̀ tó dúró dédé bó ti yẹ kí ìhun ó dúró gẹ́gẹ́ bí afófinró ó gbé òfin ró lérí ara rẹ̀ yóò wá gbé ró lérí ẹlòmíì náà tó bá yẹ lè ṣe bẹ́ẹ̀ gbogbo mujtama environment society gbogbo ẹ yóò wá da peace ó wà àlàáfíà ó wà kò ní sí problem. wa idha khana al police. tí poli ọlọ́pàá bá ti wá ṣe tó bá ti ṣe jàmbá tó ti ṣe bribe tó gba bribe tí ń ṣe jàmbá àbọ̀wọ̀n náà ń bá wọn yọ gbómu àbí ń kó mọ fólè àbí ń ṣe gan sọ ara fasadu bila ìbàjẹ́ ọ̀wà fọ́nká gbogbo ayé ọwọ́ níbi àbí òní bẹ́ẹ̀ ọ̀rọ̀ sí aramu. wa fil hadith. bàbá nínú hadith èyí tí wọ́n jẹ́ àmọ́ yìí àyè ní sinmi wípé mbọ̀ ìtọ́jú àmọ́ yìí àyè ní pé báwa àfa àti wá rí nù bí wà àfa ọba ti dúró lérí wípé ẹni wọ́n fẹ́ doyún mọ́yàwó rẹ̀ ìwọ wọn á fún lówó wọ́n ní wọ́n lọ́ máa ṣe ẹ̀mí kan 1 million bàbá kan ló bá ó ti kú nísìn òun náà àwọn bàbá ti lọ ó kọ́ tó ń pè ọ́nù ẹ̀mí kan 1 million nígbà náà bọ́ọ̀ bá pààyàn nísìn 1 million ni gbogbo àwọn olóṣèlú wọ́n fẹ́ para wọn
gbẹ̀n tí ń jà sọ́ba tí ń jà sílẹ̀ ọ̀dọ̀ ẹ̀ wọ́n ń lọ fún àjọ wa sọ ọmọ yóò owó rẹ ìjọ mi lọ fi ó lò ọba jẹjọ mẹ́ta ni 1.5 ni tó bá yẹ pé ìjọ méje ni 1 million ni